lọ́jọ́ ọdún ìtúnu ààwẹ̀ kábíyèsí olúwo mọ̀ tún sọ gbàǹkangbè ọ̀rọ̀. Olúwo ní ìlú Ìwó ní orísun ilẹ̀ Yorùbá o, bẹ́ẹ̀ ni kì í ṣe Ilé Ifẹ̀. Ẹ wá gbọ́, ẹ máa bá wa ká lọ. Àti Mufasir àbí ẹ̀kẹta ti Mufasir, mo kí yín pọ̀. Mo kí alága ìrọ̀rùn tó dé. Ó ń dàbò lọ́wọ́. Ó ti lọ. Ó ti wà lẹ́yìn rẹ̀. Ọ̀dà ọ̀wá lẹ́nu. Ó ti yé wa. Tí ó bá ti wá kó wà lẹ́nu. Lẹ́yìn náà, mo kí gbogbo ọmọ ọba àti ìjòyè. Mo wá kí gbogbo àwa pàtàkì ẹ̀yin pàtàkì. Mo sọ́mọ owó kan tí ó pàtàkì. Mo sọ́mọ owó kan tí ṣe VIP. Very important personality. Ní ayé yìí, ẹ̀yin ju ayé lọ. Ìwọ. Mo kí yín. Àwọn onírọ̀rùn ti dé o. Mo kí yín. Gẹ́gẹ́ bí èèyàn pàtàkì nílé ayé yìí. Èèyàn pàtàkì dà. Àbẹ́ ìwà. Yóò dá fún yín. Mo kí yín. Mo ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Lọ́kùnrin lóbìnrin lẹ ṣe pàtàkì. Lọ́mọdé lágbà, ẹ̀yin lẹ pàtàkì jù. Ẹ̀yin gan ẹ pàtàkì jù mí lọ. Ẹ sì tún jù mí lọ. Ọlá yóò ju tèmi lọ. Iyì yóò ju tèmi lọ. Èmi ò nípò bí tí mò ń lọ, mo ti wà nípò. Ẹ̀yin ni mo bá máa mú yẹn gàn. Tẹ́ bá wá jù mí lọ, bó wá ta ní mú yẹn gàn. Mo gbọ́dọ̀ rí yín mú yẹn gàn ni. Lọ́la láhọ́là. Ẹ gbọ́dọ̀ lówó. Orí owó lórí yín. Orí ọlá lórí yín. Ẹ̀yin lọ máa tẹ́lí kọlá ẹni ìlú yìí. Ẹ máa kọlá. Ẹ máa kore. Ẹ máa ráàánú gbà. A ti ṣe ọdún yìí sì dùn. Ọdún ìdá fẹ́mi o. Bágídígbò orí ọmọ ẹ̀hún. Bágídígbò. Àwọn èèyàn ńlá wà bí. Mo kí yín o. Ẹ máa so ire ni. Àrídùnnú tí mo rí yín máa rí yín dùnnú ni. Àríyọ̀ tí mo rí yín máa rí yín yọ̀ ni. Ìní rí yín sọkún. Gbogbo ọmọ Ìwó ẹ kú oríire ìmáàmù tuntun, ìmáàmù Ọ̀ṣàrà. Àní mo tún kọ́ lórí múgbà yìí tí ń ṣèbó. Mo gbé èbó bẹ́ẹ̀ lórí múgbà yìí. Àwọn tí a ti lọ àbúyọ̀ wọn ṣe dáadáa. Ṣùgbọ́n àdúrà bàbá ò ní pé kọ́ ọmọ ju àwọn lọ. Èmi náà sì ti ṣerú àdúrà yẹn fẹ́ yìí náà. So àwọn tó ti lọ, ẹ jẹ́ kí gbogbo wa látòrí ìmáàmù Fatai olódodo àti bàbá ẹja lórí fún ẹja sí kúrò aláwọ̀. Bismillahirrahmanirrahim. Wallahu ahad. Ìgbà yín lélẹ́yìí ẹ̀yin Ìwó. Ìgbà ọlá ni, ìgbà yín ni, ìgbà òótọ́ la wà yìí.
ìlú yìí ní ìlú òótọ́ gẹ́gẹ́ bí ìlú tó ń pè ní ayé kò òtítọ́. Ìlú yìí lórísun gbogbo ilẹ̀ Yorùbá pátá. Tí bá tún ti sọ̀rọ̀ ẹ̀ tó ní ẹni ó tún dé o. Bá a ti a ní Yorùbá tí gbogbo Yorùbá gbọ́dọ̀ forí balẹ̀. Yorùbá tí a ló ṣe é kọ wàyẹ̀. Àwa là ń wọ òfin. Ó jẹ́ ẹni tí ń làkàkà. Ayé sọ pé àwọn ó ṣe é léṣe mo ní máa nìṣó nígbà tó bẹ̀. Mà àwọn tí máa sọ wa ni. Ẹ bá lajú ní kẹ́ ẹ ráwọn tí ń sọ àwọn ọmọ ẹ̀ pé wọn ò ṣe é kọlù. Ẹni tó lè jí sọ wa lọ́lọ́run ọba. Ó sì ká débi pé kò ṣe é rọ́lù. Ìwọ ẹ̀yin lẹ̀ ń jáde tí a já. Ẹ̀yin lẹ̀ ń sọ Yorùbá tí gbogbo Yorùbá yòókù nígbà tí ò tí ì sí àwọn ìlú Yorùbá mi. Àwọn ọmọ tọ́jọ́ ọmọ àwọn baba ńlá wa ni ó júwe bí fún wa. Wípé ìlú òótọ́ táwọn baba ńlá wọn ti wá nílò. Ebi ẹgbọ́n Odùduwà. Ṣé Ifẹ̀ ni ẹ ló ti wá? Gbogbo èèyàn lọ́mọ ìpè kèsì rẹ̀ ṣùgbọ́n bọ́ ló ti wá. Ìlú tó ti wá ní ìlú tó jẹ́ ìlú òótọ́. Ọmọ rẹ̀ ló sì sọ fún wa pé ìlú tí bàbá àwọn ti wá. Ẹ máa padà lọ ọbẹ̀ yìí tẹ́sì fi dábẹ̀ mọ̀. Òní tí ń sọ̀rọ̀ yàtọ̀ sí èèyàn. Ibi tí wọ́n ti dé èèyàn ni ẹ ti kọ́ dá lọ́lọ́run ti kọ́ dá ọ̀rọ̀. Ibi tí wọ́n ti dá nǹkan míì tó tún sọ̀rọ̀ yàtọ̀ sí èèyàn òun ló dídẹ́rẹ́. Ìtòdì nígbà tí wọ́n fi odídẹrẹ́ sàmì bì ní pé odídẹrẹ́ yà. Ìyá tiwa òun náà lọ ọbẹ̀ ni a lọ ọbẹ̀. Ṣé ẹ pé mo ti sọ fún yín tẹ́lẹ̀ yìí? Bá kọ́lọ̀ ń bá ṣe ń ṣe wọ́n là ń sọ fún un. Nígbà mo kọ́ ìjọba ilé kan láti wá mo nírọ́ ilé ìfọ́ láti wá. Mọ́ láti bẹ̀ ní ẹkùn ti sọ fún wa pé ibẹ̀ ńkọ́ náà ni orí tó bá jẹ́ bẹ̀lẹ̀ ti wá èdè bẹ̀lẹ̀ ẹ̀ máa sọ. Ilẹ̀kẹ̀ wọn lẹ́ẹ̀ máa lò. Aṣọ wọn lẹ́ẹ̀ máa wọ̀. Pé ìlú gángan bẹ̀ wọn. Àbí ìlú gángan bẹ̀. Ijó wọn yàtọ̀ sí tíá. Aṣọ wọn yàtọ̀ sí tiwa. Orísun Yorùbá lẹ́wà yìí. Bàbá ńlá wa míì gan nínú wọn Ọ̀rànmíyàn. Ibi Ọlọ́run ni ọ̀jẹ́ kó tètè débí. Ibi ní ń wá káàkiri. Tẹ́ ẹ lọ Bìní tó lọ lẹ̀ bínú tó lọ Bàrìbá. Ibo ní wá káàkiri. Nígbà tí ọkọ ni ẹ fún. Ọmọ rẹ̀ ló ṣẹ̀ wá rí ẹ̀gbẹ́ ibi tó súnmọ́ wa mí. Ọ̀yọ́ tó sì wà mí ò tí ì kọ́ ọgọ́rùn-ún méjì ọdún. Àwa ti wà mí. Tọ́lọ́run ọba tó ti sọ fún ìyá ńlá tiwa pé ibi ni orísun. Etí a fi kú òbí tẹ́lẹ̀ tó lé akó òbí. Kí ló lé wa ẹ̀sọ́? Tẹ́ ẹ mọ̀. Níbo wọn tawọ́ sí wà? Àárín ìlú lọ́wọ́ odò ńlá gbàǹgbà. Ẹ wo gbogbo inú wo, omi ló yí ká yányán wà ń bẹ̀, pàyán wà ń bẹ̀, Adékẹ́ wà ń bẹ̀, Àìbá wà ń bẹ̀. Odò ọba wà ń bẹ̀, Ọ̀ṣun wà ń bẹ̀. Ní ayé àtijọ́ tí wọn ò tí ìlànà fómi kọ́ máa láṣejù rẹ̀, ṣé ìyẹn wá lè gbé bì? Nítorí yín kò bí nìkan omi tó lé àwọn baba ńlá ti à ń pè. Mọ orísun Yorùbá, ibi ẹ bá ti ń sọ̀jẹ̀bú lórísun Jẹ̀bú. Ibi ẹ bá ti ń sọ Fẹ̀ lórísun Fẹ̀.
Ibi a máa ti ń ṣèkìtì lórísun, ibi a máa ti ń ṣòǹdó, ibi a máa ti ń sọ àjùmọ̀lò Yorùbá. Orísun Yorùbá lápapọ̀. Ẹ lè rí kí ọmọ ìlú wo ni Wasiu Ayinde? Ìjẹ̀bú. Ṣé ọ gbọ́dọ̀ fi Ìjẹ̀bú kọrin fún Yorùbá? Èdè wo ni ó lò? Yorùbá tí mo rí. Sani Adé ọmọ ìlú wo ni? Wọ́n gbọ́dọ̀ lòdò. Ẹjẹ́ máa ṣe gbogbo àwọn tí mo ń sọ yẹn máa kọ́lẹ̀. Wọ́n ń sọ fún yín nítorí ọjọ́ iwájú. Nítorí ìgbà tí Ọlọ́run ó ti máa wà lọ. Dandan ni mo gbọ́dọ̀ lọ́jọ́. Tí ó sì pẹ́. Má ẹ̀rọ ọ̀bà wa láti lọ. Nítorí tí n bá ṣe é lẹ̀, bí n bá tó ń lọ, yóò tó dáa fún mi jù báyìí. Ìkúkú mọ orí èèyàn tí mo jẹ́ ayé tí mo wá tẹ́lẹ̀. Báyà nítorí ayé tí mo wá tẹ́lẹ̀ tí mo ṣe dáadáa lọ́lọ́run fi gbélé lé mi. Èmi ló sì ní wá sọ̀tẹ̀ yìí, mò ń sọ̀tẹ̀ yìí fún yín kẹ́ lè bá rántí ẹ wo aṣọ tẹ̀ ń wọ̀, ẹ wo ìṣe yín, ẹ wo Yorùbá tẹ̀ ń sọ, òun nìkan ló ṣe é kọ wàhẹ́ẹ̀kì. Àwa tá a súnmọ́ra jù òun tó lọ́yọ̀ọ́. Ìbàdàn ìlú kékeré ni àwọn sẹ́ẹ̀ dáyùn lẹ̀. Ìbàdàn tí ìpọ̀ngọ́ràn ọdún méjì. Wọ́n ṣe dáadáa ńlẹ̀ Yorùbá nípa ogun. Àwọn ní ẹsẹ̀ kí ni? Àwọn náà, àwọn jagunjagun ní ẹ máa gbé àwọn ọmọ wa. Yẹ́ bá ní Ìbàdàn ló Ògúnmọ́lá, ìlú olè Ògúnmọ́lá ti wá. Ọdẹ rìn lọ tó àwọn wájú mọ̀ pé ìgbó ló ti wá. Ẹ ti ń sọ ìtọ́wà ní òdì ìwé ìdánwò. À ń gbé yín sí ojú ọ̀nà. Ohun tó bá jẹ́ bẹ́ẹ̀, a sì ní Ádámọ̀ tó lọ ń kọ́ dá ìlú wo ló ti wá? Nítorí Yorùbá ni. Adá nínú àmọ̀. Àwa nìkan là ń pè clay ní àmọ̀. So Ádámọ̀ kìí ṣèdè Lárúbáwá. Èdè Yorùbá ni. Bá a ṣe ń so ọkọ nílẹ̀ Yorùbá, tí wọ́n bá pè ọ́ ní ọlá mi, ó ti dé, a máa ń sùn nǹkan kì í. Bẹ́ẹ̀ náà ni Adá nínú àmọ̀. Àwáwù kìí ṣe Lárúbáwá. Ẹ̀yin tẹ́ ẹ gbọ́ Lárúbáwá, tí wọ́n bá ní awú nǹkan jáde, ṣé àwáwù ló mìíràn ní Lárúbáwá? Kábíyèsí o. Àwáwù látara ipá Adá nínú àìmọ̀ pè ló jẹ́ kẹ́ tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ lórí pé Túndé kò ní pè Túndé ló máa pè. Bẹ́ẹ̀ náà ni àwáwù. Òun ni àwáwù. Adá nínú àmọ̀. Orísun Yorùbá sí i. Ṣé wá rí pé Ìsìláàmù tá a gbà ẹ̀sìn ta ni? Ẹ̀sìn ìlú o. Wọ́n jẹ́ pé Ádámọ̀ ìbí ló ti wá, Ádámọ̀ sì ló Ọlọ́run. Nígbà tí Ìsìláàmù tó lọ tó wá dé Mẹ́kà, tó lọ rán Ànábì Muhammad. Kẹ́ ó dúró, kẹ́ ó sì dá nítorí ẹni tí ń gbọ́ owó ẹ̀, èso ló mú Ìsìláàmù wá. Bàbá ńlá tiwa ló mú Ìsìláàmù wá. Ṣùgbọ́n òun ló mú Ọlọ́run fún ní bá ṣe máa sìn. Ìrun tẹ́ kí wákàtí 5 ààwẹ̀ àti Al-Kùránì ní ẹ̀fọ́ Ànábì. Ìyẹn mọ́ kéwú. Ṣùgbọ́n nígbà tí Ìsìláàmù ó tún padà wá sílẹ̀ Yorùbá, ìmọ̀lọ́kọ́dé táwa lórísun. Ìlú òótọ́ ìwọ̀nba. Kò sí ìlú tó ní ìtàn Ìsìláàmù tá a ní. Kò sì sí ìlú tó lè sọ pé ọba rẹ̀ yóò yangàn lórí nínú Islam ju Olúwo of Ìwó lọ. Láti tèkọ́ sì ní ọ̀rọ̀ tí ń bẹ. Nígbà ọmọ kan lórí oyè ìtọ́lọ́ ń bá ní á ṣe ìmọ̀ bóyá Ọlọ́run ní máa sọ fún mi o. Bóyá ọmọlẹ́kùn ọmọ mi pé ìtọ́ bá ti sáà
tó bá ti dúró tọ́lọ́run. Nígbà mo kọ́ lórí oyè mo bá ní mo fẹ́ kírun gbogbo yín ní mọ̀ lẹ́ni ẹ ti mọ ìdí tá a fi kírun tí mo fi líìdì ká lè bá a dá ọlá àwo padà. Ní nǹkan bí tẹ́bi yankàn nílùú Ìwó lọ́lá mi ju Ọlọ́run ọba lọ. Lọ́lá mi ju àti mú Ọlọ́run lọ́kan lọ. Ìwọ tó bá wà bíbá ètò ojú lórí ìsàtọ̀ pọ́nlé rẹ tètè lọ pátì gbá létí kó gbé kó bẹ́ẹ̀. Sọ fún ilé mi kí wọ́n wá gbà sílé wọn. Tí a bá nífẹ̀ẹ́ rẹ̀. Òṣàfihàn ni ó bà ayé rẹ jẹ́. O ní ó bà ti ìdílé rẹ jẹ́. Lọ mú kúrò mẹ́. Jáwọ́ mẹ́. Kó o fi Ọlọ́run ọba. Ọlọ́lẹ̀ bá a máa pọ̀ sí fún ọ. Tó o bá ṣe ọlọ́àwọ̀ máa pọ̀ sí. Àwọn ò ní bàbá tó dòòṣà. Àní ní Ìwó Èkìtì. Wọ́n wá lọ Ìwọ Òwò. Ọ̀wá ní Ààrẹ Èkìtì lọ́wọ́ máa bọ̀. Sọ́mọ̀ orí. Sórí orí. Ṣé bàbá rẹ ni? Ọ̀gọ̀nà. Ààrẹ Èkìtì ọ̀bẹ jẹ́ kára àwọ̀ dájú tó ń lọ. Gbogbo wa là ń ṣe kọmítíṣà bá ṣe lè wọ́n wá lọ gbé bàbá tiẹ̀ lọ. Bàbá ń bàbá. Wọ́n lọ́mọ ẹni èsèdí bẹ̀bẹ̀ káàkiri sí ìjọ ọbẹ̀ rẹ̀. Ṣé ọmọ tògún ọbẹ̀ jẹ́ kọ́ máa ti wò dájú tó máa wù? Ìwọ wá takú ti Ààrẹ Èkìtì. Ayé rẹ̀ bàjẹ́ jù bá ń lọ tó ọ̀bá dá. Àwọn tẹ̀ ń bọ wọ́n èé sọmọ ìlú yìí. Ẹ lọ dákẹ́ òrìṣà bíbọ. Fún Ọlọ́run lọ́wọ́. Èmi ò bọ òrìṣà, kò sì sí bàbá lọ́tọ̀. Wọ́n ò tí ì bí ó tọ̀ rí. Pẹ̀lú pé àdàbí àyàfi tí ìbá mọ́lọ́run lọ́kan ló kù. Tó tí ìbá ti mọ́lọ́run lọ́kan, Ọlọ́run kọ́ pa mí rẹ́. Láyé mi ó bàjẹ́. Ṣùgbọ́n tí bá ti mọ́lọ́run lọ́kan, kò tí ì sí ogun ọ̀hún. Ìwọ náà ṣe bẹ́ẹ̀. Ọdún 9 mọ̀ ń jẹ́ lọ ilé ẹni Jésù. Èèyàn gbọ́dọ̀ lọ tó lò ní ẹ̀yà ayé lára, ó lò ní gbogbo ẹ̀ tó bá sọ wípé àti wo àtayé lára ayé ni ó bàjẹ́ pọ̀. Pẹ̀lú àṣẹ Ọlọ́run. Wọ́n ní láọ́là. Ó ti tó ọ̀. Owó tẹ̀ ń wá káàkiri, nítọ̀ ń wá lọ Ṣòkòtò àti Sókótó, níbo ló wà? Àpò Ṣòkòtò. Tọ́lọ́ ń fún ọ lọ́fẹ̀ẹ́ ni. Ọ̀fẹ́ ló fún ọ. Pọ̀jọ́ wáyé ọ̀fẹ́ ló fún ọ. Ẹ lọ máa di Ọlọ́run mú. Kí ayé má bàa dà yín láàmú. Tó o bá ti bọ̀rìṣà yọ́dọ̀ láàmú. Lọ́dà fún yín o. Ẹ ṣoríire. Ìwọ. Ẹ máa lọ ṣoríire lọ. Níwò yí ọdún míì, mọ́tò kọ́kọ́ níwò yí ọdún tí ń bọ̀, ilé ẹ̀ ti ṣe ń kọ́ lọ́kọ́ máa pọ̀ sí. Níwò yí ọdún tí ń bọ̀ kẹ́ gbé ilé iṣẹ́ ńlá wá. Níwò yí ọdún tí ń bọ̀ káyé yín dáa jù báyìí lọ. Dídá tí ó pa yín.